Hello. Hello, sir. Ẹ kalẹ́ mà kílẹ̀ ńlá kọjá mà. Tí mo là kọjá ilé ọkọ mi nìkan. Má. Hello, sir. Níbi ọkọ mi nìkan. Mo ń gbọ́ yín mà. Yes, sir. Ìgbà tí mo fẹ́ ẹni yẹn, ọmọ kan ni mo gbé dé ọ̀dọ̀. Mo dẹ̀ sọ fún wípé ibi tí mo bá gbé lọ́mọ ó bá mi gbé torí ìgbà tí n bá bí ọmọ mi fún. Wọ́n má sọ pé òun fẹ́ràn ọmọ mi mú. Mo ti wá bí ọmọ mẹ́ta fún òkè. Èsì ló wá orí ọmọ mi àkọ́bí yẹn kò gbọdọ̀ dọ́dọ̀ mi mọ́. Mo wá fẹ́ kọ́ ọmọ Nàìjíríà wọ́n gbà mí nímọ̀ràn ohun tí mo lè ṣe. Ẹ ti bí ọmọ mẹ́ta fún arákùnrin yìí. Bẹ́ẹ̀ ni sà. Ó wá ní kí ọmọ àkọ́bí yín mọ̀ wá sọ́dọ̀ yín mọ́. Ìjọ tó wá last week Sunday ó wá sọ́dọ̀ mi. Ó sì wọlé wá bá. Ó pè ọmọ yẹn ní sá dájú ni ọmọ yẹn máa ń pè. Ó ní kó kú ní kọ́mọ̀dé ilé òun mọ́. Ó sì máa mú ìyá rẹ̀ lọ. Ẹ jẹ́ ń béèrè kan lọ́wọ́ yín mà o. Ó tọ́dún mélòó tẹ́ ẹ ti fi alàgbà Mo yìí ń tọ́ sà. Ó tọ́dún mélòó tẹ́ ẹ fi alàgbà yìí Ó tọ́dún mélòó. Ó ti tó 16 years sà. Ẹ ṣé. Kí ni èjì yín mà? Mo ti 52 years. Kí ni èjì ọkọ yín? 68 years. Ok. Ìyẹn túmọ̀ sí pé ìyàwó kèló lẹ jẹ́ lọ́dọ̀ wọn. Wọ́n ní ìyàwó kan ni mo jẹ́. Òkú ni ìbá wọn dé. Ṣẹ́yìn nìkan lẹ wà nínú ilé báyìí pẹ̀lú wọn. Èmi nìkan ni. Àwọn jẹ́ 60 kí lẹ pé mà. Àwọn tó kù yẹn ti bí. Kí lẹ pé èjì ọkọ yín mà? 68. 68. Ẹ ṣe sùúrù o. Ọdún 15 sẹ́yìn yẹn mà. Àkọ́bí yín yẹn bo ló ń gbé. Ọ̀dọ̀ mi náà ló wà. Ṣàpọ̀bí tí mo bí fáwọn àbí tí mo bí síbòmí. Àkọ́bí tẹ ẹ bí síbòmí tán ní kọ́mọ wà sọ́dọ̀ yín mọ́ yẹn. Níbo ló ń gbé látọdún 15 sẹ́yìn tẹ́ ti wà pẹ̀lú dáàdì yẹn? Ọ̀dọ̀ wa ló kọ́ ń gbé. Fọ́dún mélòó? Mo ti gbà tó fẹ́ ọjọ́dọ̀ wa tó bí ọmọ yẹn pé bí 20 years kó tó kó lọ́dọ̀ wa. Ó gbé ọ̀dọ̀ yín fún ọdún mélòó ní ọdún 15 yẹn mà? Òkè ó fi ọjọ́dọ̀ wa fún bí ọdún 10 sá. Ok. Ọdún 5 sẹ́yìn ló ṣe kó lọ́dọ̀ yín mà. Bẹ́ẹ̀ ni sà tó lọ kọ́ṣẹ́. Kí ni èjì ọmọ yẹn ń sìn? 24 years. 24. Ó wà lọ́mọ ọdún 14 Yes, sir. ilẹ̀ fẹ́ bàbá. No, bẹ́ẹ̀ ni sà. Ọdún 5 sẹ́yìn ló wá kó lọ́dọ̀ yín. Kí wá ló ṣẹlẹ̀? Ẹ máa gbọ́ tèmi o. Kí wá ló ṣẹlẹ̀? Torí dáàdì yẹn wà lé 53 nígbà tẹ́ ẹ fẹ́ wọn. Kí wá ló ṣẹlẹ̀ ń sìn? Ọmọ tí wọ́n tọ́ fún odidi ọdún 10 Ìlọrí ojú ìgò. Tó wá kó lọ́dọ̀ wọn láàrin ọdún 5 sẹ́yìn báyìí tó lọ kọ́ṣẹ́. Tó wá sọ́dọ̀ yín lọ́jọ́ Sunday. Ẹ farabalẹ̀. Tó wá sọ́dọ̀ yín lọ́jọ́ Sunday. Tí bàbá age 68 ṣẹ̀ wá sọ yí pé ìwọ ọmọ ìmọ̀ wá sọ́dọ̀ wa mọ́ o. Kódà mọ́ mú ìyá rẹ lọ o. Mò ń gbọ́ yín kí ló fà á o. Yes, sir. Màá ẹ̀ pè fún. Ẹ ní ìṣẹ́jú kan mọ́ mi. Ṣé rí gbogbo ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọn? Bàbá yẹn, wọ́n máa ń nà mí gan. Bí mo lóyún wá nà mí. Ọ̀tọ̀ ọmọ yẹn kéré ìgbà yẹn. Ó wá tó bí ọdún 9 sísìn. Ṣé ìgbọ́ta? Mo ń gbọ́ mà. Ọdún 9 sísìn. Ọmọ yẹn ti dàgbà. Okay. Ó ti dàgbà. Ó wá rí lọ́jọ́ kan tí wọ́n ń nà mí. Okay. Olóògùn tó wá sí nà mí. Ó wá gba olóògùn yẹn lọ́wọ́ ọ̀nà. Bí ọkọ mi ṣe ń pariwo, olóògùn yẹn tó wá fẹ́ gbà ó wá bá bàbá yẹn lẹ́sẹ̀. Wọ́n ṣe ń pariwo nu pé ọmọ ìyá alágbájá ó ti forógùn nà mí lẹ́sẹ̀ o. Ó ti forógùn. So àtìgbà yẹn gbogbo fámìlì wọn wọ́n pè wọ́n wá. Fámìlì tèmi náà wọ́n pè wọ́n débi pé ọmọ mi wọ́n dá dọ̀bálẹ̀ kan ní kọ́mọ arákò lọ́ra púpọ̀. Nígbà parọ́ ọmọ mi pé ọ̀nà ògùn. Aṣáfẹ́ tí ọ̀rọ̀ yẹn gbà yẹn ní ọdún 9 sísìn. Tí ọmọ yẹn fi ń bá wa gbé. Tó fi ń bá wa gbé padà.
ṣé ẹ̀ ń gbọ́ sà? èmi máa ń gbọ́ yín mọ́mì. Tó fi ń bá wa gbé padà ó gbọ́dọ̀ ìmọ̀ ń ká àkànfọ̀rọ̀ kan ní olé ó tó ní lọ pé ọmọ ẹ̀ wá tó wá nà mí ó ṣe nà mí lẹ́yìn ìgbà tó nà mí yẹn ṣùgbọ́n mo kàn rí pé mo rí aláìsí pé láti ìgbà yẹn báyìí wọn ò fọwọ́ kàn mí mọ́ wọn ò nà mí mọ́. ọdún yìí náà wá tún bẹ̀rẹ̀ náà wá ń pẹ́ ọmọ rẹ̀ ń àti lọ pé wọ́n wá nà wọ́n kíní wọ́n ṣàtúnṣọ̀rọ̀ yẹn di wàhálà. ara mi ò wá yá mo lọ sí ìgboro mo lọ gba drip mo wá dé bọ́n ṣe tó nà mí nìyẹn bọ́mọ yẹn ṣe wá pé wọn pé dádì mi nítorí tẹ̀ fi nà mọ́ ẹ̀yìn òun lòun náwó lé wọn lórí tí wọ́n fi wá wọ́n lu ọ̀sẹ̀ márùn-ún ní tó fi ń tọ́jú wọn yọjú sí wọn nítorí tẹ̀ tó wá sàn òun bọ̀ ní Sunday tó wà béèrè ń tọ́ sí ó tún fẹ́ ṣépè lé lọ ó ti ń ṣépè lé pé ọmọ rẹ tí ó ní ìsinmi hello ma hello ma èmi mo ti gbọ́ yín lórí ètò ẹ wá farabalẹ̀ gbọ́ mi báyìí ṣé ẹ ní kọ́kàd lórí aago yín mà. bẹ́ẹ̀ ni sà. ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi báyìí mà kẹ́ gbọ́ mi báyìí ọ̀rọ̀ tí ò le kankan ẹ jẹ́ n bá yín má kọ́kọ́. ṣé ẹ rí i pé ọdún 9 sẹ́yìn ìní wọ́n nà yín tí ọmọ yín gborógùn lọ́wọ́ bàbá àbí. ẹ farabalẹ̀ náà mo sọ ẹ farabalẹ̀ ọ̀rọ̀ yín yé mi dáadáa ẹ̀yin ṣàmọ̀ gbọ́ ìmí. ọdún 9 sẹ́yìn nìyẹn ọmọ yín wà lọ́mọ ọdún 15 gbà yẹn lẹ́yìn ìgbà yẹn wọ́n ọ̀nà yín mọ́ ọdún 4 lẹ́yìn ìgbà yẹn ọdún 4 lẹ́yìn ìgbà yẹn ṣé ń gbọ́ mi lẹ́yìn ẹ̀yin tẹ́jọ́ lọ́gbọ́n ayé o ọmọ ìbá yìí gbé fún odidi ọdún 4 lẹ́yìn ìgbà yẹn tí bàbá yìí ò dẹ̀ nà yín Ìlọrin tí mò ń get it right tí bàbá yìí ò dẹ̀ nà yín lẹ́yìn ọdún 5 sẹ́yìn sìn ọmọ yẹn ṣe kúrò nínú ilé lọ kọ́ṣẹ́ ọmọ yẹn wà late 19 gbà yẹn tó lọ kọ́ṣẹ́ ẹ̀nà tí wàá nà yín lẹ́nu ọjọ́ mẹ́ta yìí sìn náà nígbà tí wọ́n nà yín ẹ wá ní pé bàbá yẹn wá ń sọ pé tó lọ ọkọ rẹ wá kó tó wá nà mí náà àbí bẹ́ẹ̀ kọ́ ẹ bá farabalẹ̀ gbọ́ mi báyìí ṣé orí ìwọ tó na obìnrin máa gbọ́ kó mọ̀ jẹ́ wípé ẹgbẹ́ ọmọ wa fẹ́ bàbá yẹn onírú ìyà ìwọ tó na ìyàwó ẹ ọmọ yẹn sì kéré ni tí ọmọ yẹn bá dàgbà dé stage kan tí wọ́n bá ní kó sì ń na àyà àwọn wọn èèna búrẹ́dì ẹ̀ àwọn ọmọ yẹn ó àtàkì ẹ Ìlọrin ṣé mo ń sọ̀rọ̀ tí wọ́n bá ní kó na ìyá àwọn kódà ọmọ yẹn sọ máa lè wọ́n tó bá lọ sí DNA test ọmọ rẹ̀ náà wọ́n ń ṣe ìgbà ìlú tó mọ̀ yìí pé ìtàn ń pè pé obìnrin ló ní ọmọ ìgbà ìlú tó mọ̀ yìí pé blood is thicker than water ká tó wá sọ yìí pé ọmọ tán wá gbé fẹ́ ẹ tó wá nà yẹ ẹ tó ọmọ yẹn bá ti dàgbà àwọn èèyàn búrẹ́dì ẹ ọmọ yẹn máa confront ẹ yóò bẹ jà Ìlọrin tó ń gbọ́ kan tí mo sọ yìí o kódà kó jẹ́ ọmọ téèyàn bí nínú sẹ́ tó bá nà yẹ ẹ ọmọ yóò gbéná wojú ẹkùn bàbá ẹ yóò yọ ẹ̀ṣẹ̀ sí bàbá ẹ ó níbi tí tára ẹ tó lè gbà mọ́ ló fi jẹ́ pé ẹranko ẹ̀dá ni mọ́ nà ìyàwó ẹ̀ ẹranko ẹ̀dá tó fẹ́ dá wàhálà fìtìnà tí ègún èpè lẹ́nu ìdílé ló mọ́ nà ìyàwó ẹ̀ nítorí fi lè nu obìnrin pọ̀ ká tó aṣọ kọ́mọ tán wá gbé fẹ́ẹ̀yàn ìyẹn ni pé ọmọ yín tó gborógùn lọ́wọ́ bàbá ó nọ́mà kó gborógùn lọ́wọ́ bàbá bó ṣe ń gborógùn yẹn gan lọ́wọ́ gan orógùn yẹn lè bá wọn lórí ó lè bá wọn lẹ́sẹ̀ ọmọ yẹn náà wọn ò dá lẹ́bi ṣùgbọ́n tèmi bá wà ńbẹ̀ tèmi ti sọ ni pé bàbá kó jẹ́mi náà ni mo jí ọmọ ìtẹ́ náà ìyá mi báyìí ó níbi tí mo lè fara dámọ̀ náà èmi náà gborógùn lọ́wọ́ yín sà kì bá wàá bá yín lórí àmọ́ sẹ́tù ẹ̀ náà ni tẹ́ ẹ̀ bá gbàbẹ̀ lọ. ẹ wá máa gbọ́ o ṣé ẹ wá rí ẹ̀yin náà ẹ̀bùn tí obìnrin lè fún ọmọ ẹ̀ ẹ̀bùn tọkùnrin lè fún ọmọ ẹ̀ ìní kó mú nọ́mbà tó dáa gẹ́gẹ́ bí ìyàwó kó mú nọ́mbà tó dáa gẹ́gẹ́ bí ọkọ
tó bá ti ṣi nọ́mbà mú ara wàhálà tí ó dálẹ̀ náà lélẹ́yìí èmi ò mà ṣìmú nọ́mbà ọ̀rọ̀ tó wà lẹ́yìn o ṣùgbọ́n tèmi mọ̀ ni pé ẹ bá ti ń ná ìyàwó ẹ̀ àṣìmú nọ́mbà ni ntẹ́ wàá ṣe lélẹ́yìí ẹ bá ń parí òwe mà wọ́n ní kí ìjẹ́ ti bàbá tọmọ kó mọ̀ ṣe kí ni mà. kó mọ̀ làálàá sà. ẹ ṣe àjọ pàmí ó tó ṣe bí òwe ẹ̀yin àgbà. ìtẹ́ ṣe lélẹ́yìí ẹ mọ̀ kí ẹ ti bí ọmọ mẹ́ta ẹ ti lọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún pẹ̀lú bàbá ẹ ti wà late 52 ntẹ́ wàá ṣe ni ẹ sọ fún ọmọ yín kọ́mọ wulẹ̀ wá síbẹ̀ yẹn mọ́ sọ̀rọ̀ mi ti ń yé yín mà òun náà kì í ṣọmọdé mọ́ ẹ farabalẹ̀ o. ó wá ní òun fẹ́ ẹ̀ló sà ó wá ní kí òun kúrò ní ilé wọn kó o fẹ́ máa lọ kó o máa gbalé fún mi ní ìgboro tó ń wà. ó lóun fẹ́ lọ gbalé fún yín ó fẹ́ lọ gbalé fún yín ẹ lò mà ṣé tó bá gbalé fún yín mà yóò máa sanwó skul àwọn ọmọ yín àwọn àbúrò ẹ̀ á dẹ̀ máa fún yín lóúnjẹ. ọkọ mi fún mi lóúnjẹ sílẹ̀ èmi náà mò ń sanwó skul àwọn ọmọ mi. ok ṣé ẹ fẹ́ kọ́kọ́ báyìí ni mà ṣé ẹ fẹ́ kọ́kọ́ báyìí ni mà. rárá èmi ò kọ́kọ́ mò ń sọ ni pé kẹ́ ẹ gbà mí nímọ̀ràn. iná mo fi ó ṣe pé bóyá ó dùn mọ́ mi nínú pé. tẹ́ ẹ bá fẹ́ gba ìmọ̀ràn ẹ farabalẹ̀ ni tó ti yé yín mà ẹ farabalẹ̀ ni. ṣé ẹ rí ọmọ yín yẹn náà ọmọdé ní í ṣe é ẹ dẹ̀ mọ́ kó bọ́mọ ọlọ́mọ torí kò kọ́ ló ràn ẹ wálé ayé yín ó wálé ayé tiẹ̀ ni ọmọ yín ò tó bẹ́ẹ̀ láti mú yín kúrò ní àkàtà yín wọ́n á sáǹpù ọmọ yẹn ṣé ẹ̀ ń wá èmi ni yóò mú yín kúrò nílé ọmọ yín ò tó bẹ́ẹ̀ mélòó lára ẹ̀. ẹ jókòó ara iṣẹ́ wo lẹ ń ṣe. mo ń tajà sùkúl ni sà. ṣé bí ẹ máa ń kó lé láàárọ̀ ẹ dé lọ́sàn-án àbírọ̀lẹ́. ìrọ̀lẹ́ ló máa ń ṣe. yòókó wá bá yín ní skul kọ́mọ wulẹ̀ wà nù ilé mọ́ kọ́mọ lè yín kò nù ilé ṣé ó ti yé yín mà kọ́mọ lè yín kò nù ilé kọ́mọ lè yín kò nínú ilé ṣé ẹ mọ̀ pé bàbá rẹ̀ bàbá ẹ̀ náà ṣẹ́yìn lẹ kọ́ bàbá ẹ̀ lé abóhùn ló kọ̀ yín lẹ́yìn nígbà tẹ́ fẹ́ ní àárọ̀ ọjọ́ mà. èmi kọ́ ni mo kọ bàbá ẹ̀ kárù lọ ó wá fẹ́ lòmí. ó fẹ́ lòmí. mo lè dúró fún sáwọn yẹn. bàbá ẹ̀ ṣàkọ̀yìn àbí ẹ lò mà bàbá ẹ̀ ṣàkọ̀yìn àbí. àkọ́ra tó lájà mo máa ń lọ bẹ̀bọ̀ nígbà mo ti bímọ mẹ́ta sí bí mi ò lè padà. ẹ kọra ẹ ti fẹ́ lòmí ẹbí ọmọ mẹ́ta fún ṣé ẹ ti kọra yín bẹ́yẹn mà. ẹ mọ̀ pé ó yàtọ̀ pé kéèyàn máa lè wọ ibì kan. àjàpá ojú táàbù tó fẹ́ yàn. bó ti gbọ́ mà ẹ sọ fún ọmọ yín kó jókòó ara rẹ̀ jẹ́ kó fèsì iṣẹ́ ẹ̀ tó bá fẹ́ rí yín kó wá rí yín ní skul tẹ́ ti gbé ń tajà tó bá fẹ́ sẹ́ndì owó sí yín kó sẹ́ndì owó sí yín bẹ́ẹ̀ tó bá fẹ́ ráwọn àbúrò ẹ̀ náà bẹ́ẹ̀ ayé kọ́ nípa ṣe gbé bí ó kẹ́yìn mọ́ ti yín nìyẹn ẹ̀ dẹ̀ mọ́ fún mi lónìí ẹ̀ mọ́ jẹ́ wọ́n dàgbé sí aya ọmọ náà kan dà láàmú ojú ọmọ yẹn ò lè gbà kán mọ́ dà yín láàmú lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ ibi tọ́rọ̀ dé dúró ń sìn báyìí ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ rárá ẹ jókòó ara yín jẹ́ ẹ̀yin náà dẹ̀ ní bó ṣe yàrá kẹ̀yìn náà lọ kọ́ bó ṣe yàrá kẹ̀yìn náà kọ́ ṣe ẹ ti gbọ́ mà ẹ̀yin náà lọ kọ́ àti sọ ẹ lórí ètò ẹ̀yin náà lọ kọ́ ọlọ́run ó jẹ́rìí ara ẹ̀ ẹ̀yin náà lọ kọ́.